nǹkan tí ẹpọ̀n máa dálẹ̀ apá ẹpọ̀n gan-an nílé kà àbí báwo náà ṣe ń pòwe yẹn. ẹ jọ̀ọ́ ìkìlọ̀ pàtàkì kó tó lọ tẹ́ òbò fún aláàjì K1 jọ̀ọ́ make sure pé o mọ nǹkan tó ń ṣe o because story a fẹ́ gbọ́ story lẹ́yìn pé kò gbogbo kò gbóyún kò gbọmọ kò gbá àtọ̀ kò gbá a fẹ́ gbọ́ story o torí kò tó mọ nǹkan tó ṣẹlẹ̀ tátìmí àti tró orin kan tí bíi tiẹ̀ dùn wọ́n á ti jù ú sí wà tọ́mọ ẹ tún gbélé ìtọ́ tó sọ pé K1 tún ṣe yìí ọlọ́run wọn máa ṣàánú K1 ni o tátìmí ẹ try o ẹ ti ẹ bẹ̀rù orí yín ẹ dẹ̀ mọ rọ́bà dáàbòbò ẹ dẹ̀ mọ bó ṣe ń lo rọ́bà wọ́n ní máyà sọ pé òun ò lè la sweet tèpotèpo ẹ kò hiv rè àbí std kó tó lọ tẹ́ òbò ṣó ti yé yín fún K1 ni make sure pé o understand pé nǹkan tó bá ń bẹ̀ o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ fara mọ́. I don't want to come and hear story and tears of regret wípé kò gbọ́ ọmọ lọ́wọ́ mi ò ní wo wèrè ní mímí ìgbádùn I'll never go. You are going to wo àjẹgbà ẹja àkèlè wọ́n ní another person tún ti jáde. Wasiu used one of my friends in year 2004 ó lò kí ló fi ṣe wọ́n ló lò ṣùgbọ́n ló gbógo ẹ̀ lọ ṣe ìráyè sí báyìí ṣe ìráyè sí ó gbógo ẹ̀ lọ fún àwọn tó ní ìdí ògo wọ́n dẹ̀ bá ẹ lò ìgbà tó gbọ́ ẹ̀ wúlò fún ẹ tápẹ́ ò dẹ̀ lè ṣiṣẹ́ ó lápá aṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ tóbò jẹun wọ́n dẹ̀ lo ògo mọ́ ẹ lára wọ́n ní Wàsíù lo ìkànnú àwọn ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ ẹ ní 2024 kí lọ̀rẹ́ ẹ wá débẹ̀ bẹ́ẹ̀ ni ṣé bọ̀dà Wàsíù fòkùn sí lọ́rùn bí ẹran ó wá wọn lọ ni ṣé ó ń wọ lọ ni only up to today my friend's life is still ruined ó tó bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ gbogbo lọ bó ṣe ń sọ la ṣe máa dẹ́ ẹlẹ́jọ́ ń bẹ̀ ṣé when you dey go ṣé you call me mo mọ̀ ń pa ẹ̀ ó yàtá wọ́n fi tọ́ sí iṣẹ́ kò yọ wọlé ó yọ lọ wọlé ó ṣe ouch so wọ́n ní ayé ò remain the same báwo ló ṣe rò pé ayé ẹ̀ ṣe máa rí tẹ́lẹ̀ ṣé rò pé kò lè rí bẹ́ẹ̀ ó lè gba ẹ̀pọ̀n aláàjì kó má yọ mí lójú mo like aláàjì bẹ́ẹ̀ kò ní fẹ́ gbáṣẹ́ nídìí o but in the next 5-10 years omi máa jáde lójú ẹ̀ bóyá by force or by choice omi máa jáde ní ojú ẹ̀ wọ́n ní ayé ò ta sánsán ẹ wò ẹ bá sọ pé mo wà sentimental ẹ jẹ́ ẹ̀ ń lo sentimental ìgbà táwọn ń gbogbo lọ ṣé wọ́n pè mí sí àbí mo gbogbo mi lọ nǹkan tó ṣe ẹ̀kẹ́ mi gbogbo lọ tẹ́yìn gbogbo yín lọ ìyẹn ń wá fáwọn owó fóònù mo máa ń sọ fún yín ṣe rí àwọn olórúkọ olówó burúkú yẹn ẹ máa ṣàánú orí yín kẹ máa lọ síbẹ̀ wọ́n dájú take normal máa bọ̀ ẹ máa sọ pé ẹ lè dúró sí Sùúrùlérè o ọlọ́run ṣògo ni ọlọ́run àwa tá a dẹ̀ dúró sí Sùúrùlérè àwa lè wá ń kó ìgbà tí ọlọ́run ṣògo tó dẹ̀ ti ṣọyín mọ́lẹ̀ ẹ wọlé wá ń kó kíní bá pé káwá ṣàánú mi ò lè ṣàánú anybody o torí pé o lọ dóko kí wàá máa fún ẹ lówó torí pé o lọ dóko ojoojúmọ́ kan náà rún ẹ̀mí bí báyìí ẹ wò ẹ jẹ́ kó rí wá pẹ́ o wọ́n ní ayé òrì kó lè remain the same èèyàn tó bá fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ pé oko olóko oko bàbá olówó ló wọ́n wá kiri wọ́n máa lò gbẹ̀yìn ayé ẹ̀ ní bó ṣe rí ni ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ ẹ gbé lọ sí lóyìnbó kẹ ẹ wá táyà pé mo máa gbálẹ̀ àbí mo máa píìkì fruit kẹ ẹ gbé lọ fáàmù kó lọ máa ṣe èso kó máa páàkì èso ẹ máa rí páyé ẹ máa remain the same. Only I am only out to confirm what lot of people has been speculating about Wasiu. Well, kí náà speculate. Wo kò sí nǹkan kan. Wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn kan ló sì sùn mọ́jú pẹ̀lú ẹ̀. That man. Àwọn kan sì sùn mọ́jú níjọ́ tó sọ pé tó bá lọ́wọ́ yún kó yún. Ó ti ṣẹ́jú sọ́mọ kan nínú èrò yẹn o. Ọmọ yẹn ló pa bàbá lọ́lé. Wàá ṣeré tó tún pakuru mọ́ tó tún tẹ̀lé bíi tiẹ̀ wàhálà ni sàárà ni tó tún pakuru mọ́ pọ̀ Wàsíù ọmọ ọlọ́mọ òun ò ti gbọ́n ṣùgbọ́n ẹ̀yin lọ́mọ ọ̀lẹ ẹ̀yin ẹ lọ́ ṣiṣẹ́ náà ẹ̀yin lọ́mọ ọ̀lẹ náà ìyẹn ò ti gbọ́n tó pakuru mọ́ níjọ́ tó sì kọ́ ló bá lóyún kọ́
Only a few years ago tó bá wá in the next 10 years ìyẹn máa tún jáde pé nǹkan tún ti ṣe òun ṣe ti rí nsìn sí ò lè kọlu ẹ kí nǹkan máa ṣe ẹ náà either you like it or not nǹkan máa ṣe ẹ ni gbọ̀gbà tó ń pakuru mọ́ ò pè mí o inú ẹ̀ ń dùn ni o. A few years ago my friend came to me and said she wanted to travel. She wanted to travel out of the country and she needed assistance for a good agent. Mi ò mọ bí Wàsíù ṣe wọlé ń bíbá ṣé bọ̀dá Wàsíù nìyẹn jẹ́ àbọ̀ òun ṣe visa òun ni consular ṣe ti rí o ó fẹ́ travel ó wá lọ gbogbo okay ẹ má ti jà conclude ẹ jà continue. She met one man who introduced him to Wasiu Ayinde ṣé bọ̀dá Wàsíù ni consular ni ó ní the assistant torí pé ó fẹ́ lọ ìlú òyìnbó ó ṣe lọ ṣiṣẹ́ assistant means owó in Nigerian terminology tó wọ́n sọ pé ó need assistant kì í ṣe document ló need ó ní ìdí owó láti lọ ìlú òyìnbó ó wá ń wọ́wọ́ good agent she needed assistance for a good agent okay you need a good agent ṣé Wàsíù jẹ́ agent ẹni wá fún àwọn òfò ṣé Wàsíù is an agent tó múyàn lọ ìlú òyìnbó wọ́n wá lọ introduce ẹ sí Wàsíù ẹjọ́ this is a transactional introduction ẹni wá fáwọn wófò ṣé Wàsíù gbégbárí pé òun ṣe visa ẹ wá ṣe visa lọ́dọ̀ mi ẹ wá register èmi ni agent èmi ni consular àbẹ́mi mò ń pàkà àwọn èèyàn lọ ìlú òyìnbó kí ló lọ ṣe lọ́dọ̀ Wàsíù ó ní ìdí owó wọ́n wá introduce ẹ̀ sí Wàsíù ṣètìrínsìn ẹ wo bó ṣe páàkì ẹ̀ tán fi English gbogbo ẹ̀ she needed assistance for a good agent so somebody introduced her to Wasiu Ayinde ṣé Wàsíù jẹ́ agent orin lámọ̀ pò ń kọ́ wọ́n wá lọ introduce ẹ̀ sí Wàsíù the agent told her Wasiu could help her so okay ẹni sùúrù ẹ wo confusion o she wanted to travel out of the country and she need assistance for a good agent òun need assistant òun need ẹjẹ follow kìíní o agent ni ó wá sọ pé she met one man who introduced her to Wasiu Ayinde the agent ṣé o ti wá meet agent kó tún lọ meet Wasiu ni ẹ dẹ̀ sọ pé mo wà sentimental wèrè ní lórí áàpù yìí ọlọ ẹ̀yin lẹ̀dẹ̀ sọ pé mo wà sentimental ṣé ti rí sí ó dùn mí kò ṣe ní dùn mí for the rest of this month sentimental ẹ̀ máa lò. She met a man who introduced her to Wasiu Ayinde and the agent told her Wasiu could help her because he normally travel with large band member abroad. Ó need the assistance for a good agent. Ó ti wá rí agent ó tún sì lọ meet Wasiu Ayinde láti bá àwọn báǹdì lọ sí abroad just imagine máa rá àwọn olórí burúkú tó fẹ́ fi tiwọn kó bá man onímọ̀ ṣé tí Wàsíù bá travel pẹ̀lú àwọn báǹdì lọ sí abroad mọ̀ kó gbogbo wọn ló máa account fún rí pọ́n máa ń gba passport wọn kẹ́ wá lọ sá lọ ó ṣàfẹ́ fi tìyín fà fi kó bá téèyàn kan bá miss mẹ́yẹn Wàsíù they will hold Wàsíù responsible bẹ́ẹ̀ ni oní Wàsíù ó mọ̀ náà different agent ló tún wà Nàìjíríà o agent pé oríṣiríṣi ní Nàìjà o bọ̀dọ̀ Wàsíù inú báǹdì Wàsíù ní agent tiẹ̀ ti jáde ó ní the assistance láti ṣe visa torí Wàsíù ń pín visa kiri ó ní my friend could be one of them ó ní ọ̀rẹ́ òun fẹ́ jẹ́ ìkan lára àwọn báǹdì Wàsíù gbọ́dọ̀ bá lọ wo báǹdì Wàsíù ẹ jẹ́ analyze kìíní dáadáa ọkùnrin kọ́ ni wọ́n ni ẹrọ́bìnrin bẹ́ẹ̀ rí ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ travel obìnrin kọ́ ni so ẹ fẹ́ disguise obìnrin sí ọkùnrin láti lè bá Wàsíù travel láti jápa ṣé visa lè tó yẹn ẹ̀yin èèyàn mi ẹ gbà mí kẹ́ ẹ̀yin èèyàn mi wèrè lẹ́ọ̀pọ̀ èbó wèrè àti débi tá a lọ o torí àti ṣe rí gbogbo wọ́n ṣe manipulate gbogbo kìíní àti débi tá a lọ àṣìmáà débi tá a lọ ibi tó ti gba pátánì ara wọn la ṣe ń lọ ọ̀rọ̀ yìí kan ti dàrú ká tó dé ọlọ́run àṣàánú mi o
orí mi ẹlẹ́dàá mi ojú kan sí gan ti rí tó ní ayé ìṣe fẹ́ ń pa bàbá ń bàbá ni tí gbogbo yín lọ yọ síbí ọbẹ̀ ẹ̀dùn tán lọ yọ síbí. Where were you few years ago? A lot of years ago nígbà tí màá yẹn bẹ̀rẹ̀ with nobody. Where were you? Nísìnyí ni gbogbo yín fẹ́ da band member but that was you. Èmi gan bọ̀ wá bẹ̀rẹ̀ sí lùlù lọ́dọ̀ yín sí wọ́n ní ẹ̀yin ni bí ẹni agent tẹ́ ẹ̀ kó gbogbo yín ọ̀ travel ẹ jẹ́ bó mo tún fẹ́ lọ. Ìjọ mo tún fẹ́ lọ. Ọlọ́run ọlọ́run ẹ̀yin obìnrin yẹn ọlọ́run ẹ máa dáàbò gan ọlọ́run. Honey, my friend called Wasiu and he gave her an appointment. Ẹ máa gbọ́ ibi tá à ń lọ gangan ládé. Ṣebí inú báǹdì ló fẹ́ wá. Kò sọkùnrin inú báǹdì Wasiu. Obìnrin nìyẹn. Ó wá réyàn tó wà lọ introduce ẹ sí Wasiu. Pé Wasiu ń kóyàn sínú báǹdì, ó ń kó wọn travel. Ṣé rí ẹ ṣàfẹ́ bàtìmá yẹn jẹ́? Wọ́n wá fún appointment. Wait o. What is in for Wasiu nígbà tó jẹ́ pé ìwọ ti strategize bó ṣe fẹ́ fi báǹdì Wasiu lọ sílùú òyìnbó. When my friend came back, she told me Wasiu knack her that very day and gave her 20k. What were you expecting? Wasiu ò ní visa. Ìwọ ló fẹ́ lọ join báǹdì ẹ̀. Ó fẹ́ fi báǹdì ẹ̀ lọ sí ìlú òyìnbó. What is in for Wasiu? Ẹ̀yin èèyàn mi. Ṣẹ́rí o ti plan gbogbo nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ìgbésí ayé Wasiu. O mọ Wasiu rí o ṣe family ẹ o kò jẹ́ ní anything, it's not indebted to you but o fẹ́ lọ gba báǹdì ẹ̀ lọ ìlú òyìnbó o wá sọ pé bọ̀dà Wasiu náà kì ẹ́ wọ́n wá gbé 20k lé ẹ lọ́wọ́ ẹ ṣe dádì mi wèrè ló pé ebo olórí burúkú làwọn péré wèrè lẹ́pọ̀ òyìnbó àbọ̀ òrí tó bá yẹ pé gbogbo èèyàn ṣe ń débẹ̀ ìnáka ìgò àbúrò ìnáka ìgò àbúrò kò ní sóbìrì kankan Nàìjíríà mọ́. Ẹ má bínú ẹjọ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn ṣé kí wọ́n máa ké ní báyìí torí I don't understand yes mo wà sentimental ẹ fi mí lẹ̀ ẹ wo I was shocked but ever since then my friend ran into debt ṣé ẹ pọ̀n tán fún níjọ́ yẹn ní ọjọ́ pé lówó lọ́wọ́ because tó bá yẹ pé lówó ẹ̀ lọ́wọ́ ni kílù tó bá fẹ́ lọ á ti débẹ̀ by now tìbí torí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ló fi lọ sọ pé kóun lọ rúnra ọmọ nu men's band ṣé ọ̀rẹ́ yìí yẹn kọ fújì ni àbò ń lu gángan torí I don't understand. Wọ́n ní látìgbà yẹn tó bá lówó lọ́wọ́ ọ̀dọ̀ Wasiu ló máa sọ pé o ti fẹ́ lọ ṣe kí ni o fẹ́ lọ rúnra ẹ̀ sínú báǹdì ẹ̀ láti lọ sílùú òyìnbó ṣé o máa sọ pé o fẹ́ rúnra ẹ̀ sínú báǹdì oní báǹdì men's band tí ò ń ṣe women's band o àwọn ọkùnrin ní báǹdì Wasiu o kó lè fi opportunity ẹgbẹ́ ẹ lọ sílùú òyìnbó wọ́n ní látìgbà ìlọ ti dó ẹ tán ti gba pátá ń di ẹ your friend ran into them ó ti jẹ́ gbèsè sílẹ̀ tẹ́lẹ̀ ẹ àbí ṣé Wasiu ló lọ ra nǹkan tí ò sanwó tán á lọ mọ́ rẹ̀ yín ni because I don't understand ta ló jẹ gbèsè ta lẹ́ sọ pé ó jẹ gbèsè ta ni ò kí ń jẹ gbèsè tẹ́ bá wọn gbèsè tá a jẹ ìjọba ìlú gbèsè ni ṣé Wasiu ló tún lọ ra nǹkan tí ò sanwó tán á lọ mọ́ rẹ̀ yín ni ọlọ bí Nigerians ṣe máa ń ronú bí Nigerians ṣe máa ń ronú ó ní látìgbà tó ti do ṣèwọ́n do wọ́n fún ní 20,000 kí ló tún fẹ́ wọ́n ló ti ń jẹ gbèsè kiri. As at then my friend had her own personal business she sell gold òun ta gold ó dẹ̀ lè lówó kó lọ bá agent gidi ó sì lọ gbogbo bàbá Wasiu nínú ilé kó dó ẹ Ọlọ́run àwọn obìnrin wọ́n dá àtọ̀ lọ everything went down for her especially Wasiu didn't pick her call anymore of course why will he pick your call kò ti jẹ nǹkan tó wà bẹ́ẹ̀ bóyá ìgbà tó dẹ̀ ti débẹ̀ ó ti rí pé kànga ni ẹ̀yin kọ́ lẹ gbogbo lọ́ba ni ó wá bẹ́ẹ̀ lé ni ṣebí no be you dey book appointment wẹ́ẹ̀wò tó bá sọ pé o doubt wọ́n á kọ́ ẹ nílé ayé ṣebí òun ta gold in fact nínú ṣọ́ọ̀bù ẹ̀gan náà ti máa mú agent wá fún báyẹn tó máa bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ máa lọ bò ó kọ́kọ́ nínú orí ẹ̀ delusional mind ẹ̀ ó kọ́kọ́ fẹ́ lọ rúnra ẹ síbi tí ò belong sí ó fẹ́ fi tiẹ̀ kó bá máa yẹn tó bá kó ẹ débẹ̀ tí ò bá lé àkáǹtì fún ẹ ó mọ̀ kọ́ máa múlẹ̀ ni kò yẹ ẹ dé gbogbo bẹ̀ yẹn you want to use your own life to destroy somebody else's career
wọ́n sọ pé òun ta góòdù tẹ́lẹ̀ o wà rí góòdù tà mọ́, everything went down for her. How is this Wasiu's fault? Eventually Wasiu didn't pick her call anymore. Was Wasiu picking her call before? Ṣé Wasiu mọ̀ rí ni? Ṣé Wasiu ní plan pé òun fẹ́ fẹ́ ni? No be her dey book appointment. Ṣé Wasiu jẹ́ agent ni tó kó yọ̀ lọ ìlú òyìnbó? Only up till today, I don't understand. Ṣé Wasiu is supposed to be picking her call ni? Up till today, my friend hasn't recovered. In fact, she got married. She used her bad luck to affect her husband. Ṣé Wasiu tún ni? Ọlọ́run mama kú. Ọlọ́run, that's me. Ọlọ́run, at this point, Ọlọ́run, and you go, I need that to stop because this is becoming ridiculous. Wọ́n nígbà tó tún marry, bad luck here. Ó tún kó ran ọkọ ẹ̀. If Wasiu want to deny it, let him come out and I will bring my friend out to confess openly. Ayé ẹ̀ ti bàjẹ́ ni. Kí ni Wasiu? Eléyìí tó bímọ fún Wasiu gan. Wasiu sọ pé tó bá lóyún kóyún, tó bá lóyún kóyún, sàárà ni. Sàárà ni. Tá a bá sọ pé one night stand. Tó bá mọ̀ pé òun ní story, kó tan kámẹ́rà, kó pe Google police, FBI bíi tọdún Bọ́lá, kó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ń bẹ́. Kí ló kan Wasiu? Ẹ̀yin kọ́lẹ̀ wá fún ẹni wá fáwọn fò ọ̀rọ̀ yìí náà. Wasiu òun ló pè ẹ́ ni àbí wọ́n ló lọ bá? Ṣé Wasiu jẹ́ agent tó ń ṣe visa? Kí ni ìwọ náà wá débẹ̀? Ṣé ìgbà tó dẹ̀ fún ẹ ní appointment ẹ̀ pọ̀ ọ̀gọ̀ náà fún ẹ ní wọ́n fún ẹ torí I don't even understand how you expect this thing to turn out. Appointment ẹ̀ pọ̀ náà fún ẹ náà. Olóṣó tó fẹ́ dé oyin, gbogbo obìnrin tó bá lọ́dọ̀ Wasiu yàtọ̀ sáwọn tó fẹ́ lẹ́gálì àwọn fatia gbogbo wọn ló ní financial breakthrough. Wọ́n sọ that Wasiu di Jésù tó ń ṣe mírẹ́kù. Ó kúkú ṣe mírẹ́kù sínú òbò yín. Jésù kan náà nìyẹn. Jésù táwọn ń sìn ni. Jésù Ìjẹ̀bú-Òde nìyẹn. Ó kúkú ṣe mírẹ́kù sínú òbò yín. Wọ́n lọ tún marry, ó tún kọ́ bad luck ẹ̀. Ṣé Wasiu tún nìyẹn? Torí pé Wasiu dún ẹlẹ́ẹ̀kan, ayé ò dẹ̀ ta sọ́sọ́ mọ́. So how is this? Okay, ó yẹ gba court lọ because I don't understand. Ó yẹ lọ sí court. Tó bá yá, ẹ máa rò pé ẹlẹ́yà tí mú o kò mọ̀ nǹkan tó sọ. These women are daft. That is why I'm not pitying them anymore. They are very, very daft. Ẹ gbàgbé ẹ̀yin èèyàn mi. Ẹ̀rọ náà máa bà yín, ẹ wo nǹkan téèyàn kan wá kọ. So ká wá mẹ́gbàá sì ká lọ máa kó fún bọ̀dà Wasiu torí pé ó bẹ́ẹ̀ sùn lẹ́ẹ̀kan tó dẹ̀ pé ìwọ ló rìn lọ síbẹ̀. Gbogbo àwọn obìnrin tó ń dó Wasiu wọ́n fẹ́ kó tán ìṣòro ayé wọn, kó tán kí náà máa ń gbóyìnbó kìíní, kó ṣàtàn àìníláárí wọn, àìní nǹkan kan ṣe nílé ayé wọn, nǹkan tó fi lọ síbẹ̀ ni. Ṣó ní plan kún òfẹ́fẹ́ ni? Ṣó mọ̀ rí ni? Ó lọ ní ìdí visa ògbọ̀nà Wasiu lọ. Kí tó bá fẹ́ bímọ ọ̀dọ̀ Wasiu. Màṣá Ọlọ́run, this man, ó ti fẹ́ pọ̀n dá gbogbo ilé ayé rú o. Ẹ̀rọ tó Bọ́lá náà gbà yẹn, òun náà kígbe Wasiu Àyìndé. Ẹ máa dó wọn lọ. Wọn ò ṣáà ní wọn ò ní kẹ́pọ̀n sínú òbò mi báyìí inú ilé ọkọ mi, kò possible. Ẹ̀yin lẹ̀ ń wá lọ, ẹ̀yin nígbà ẹ̀ ń kàgbákò. Bẹ́ẹ̀ ni nǹkan tójú bá wá lọ lójú máa rí. Nǹkan tójú bá wá lójú máa rí. Ẹ̀yin lẹ̀ ń wá lọ, ẹ̀yin lẹ̀ ń kàgbákò, ẹ̀yin lẹ̀ tẹ̀ tí wọ́n sọ fún wa nǹkan báyìí ló ṣe yín. Ẹ jọ̀ọ́ kí ni kí bẹ́ẹ̀ ṣe sí? Kí ni kí bẹ́ẹ̀ ṣe sí? Èmi ni kí lọ bẹ́ẹ̀ dá Wasiu mú. Torí ìgbà tẹ́ ń yáta, ṣé mo wà ń bẹ́ẹ̀? Tẹ́ ń gbé fúnra yín, tẹ́ ń gbà fúnra yín, ṣé mo wà ń bẹ́ẹ̀? Ó lè ní láárí. Ẹ̀dá tó tún ti wà ní ayé tó ò bá fẹ́ ṣiṣẹ́, kò lè ní láárí. Tó bá mọ̀ pókè o, ọ̀nà yìí o, wọ́n ń ṣe visa ń bí, ọ̀nà yìí náà ti ń ṣe visa, tó ò dẹ̀ lè differentiate méjèèjì, ó lè ní láárí. Ẹni wá fàwọ́ fún ni. Ó wá visa lọ sọ́dọ̀ Wasiu, ó lọ fún lóbò ní bóyá ó máa fẹ́ sílé ni. Ẹja kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́ lájáre. Gbogbo yín lọ ń gbóbò fún bóyá ẹ̀yin ló kàn, èmi ló kàn. Bàbá dẹ̀rẹ̀ ọ̀dìà ṣáàtúntà ọmọ ọlọ́mọ, ọmọ burúkú láàrin èrò. Ó kọ́ ọ̀run yín tógun tíṣẹ́ ọ̀run mọ́ yín. Ó tún eléyìí tó sọ pé ìṣòro ẹ̀yọ̀ kan ní tẹ́lẹ̀, ó tún bẹ́ẹ̀ fi mẹ́ta kún.
kó máa rùn bẹ́ẹ̀ ni báyìí ń ṣe máa rí nìyẹn. I'm not going to pity all of you. bẹ́ẹ̀ ni at this point you have to be smart. We have to let these women know that they have to be smart for the next generation. Gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà. You have to be able to use your head lórí ẹ. But you people will forget your brain. Ẹ máa gbogbo kiri, ẹ dẹ̀ máa sunkún pé wọ́n dóyin o, kí ni bẹ́ẹ̀ ṣe sí? No be you go. Wọ́n ṣe appointment fún ẹ. Bó ṣe rí nìyẹn. I don't pity anybody at this point. I don't pity. Ṣé ilé tó tẹ̀ tó ṣọ́ọ̀kì mi pẹ̀lú ọmọ tí ò gbà yìí o, kò gbọ́ ọmọ Bísọ́lá, kò gbọ́ ọmọ eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sọ pé obìnrin kan tó wà ní oyún bá ṣe ń sọ. Ẹ̀dẹ̀ ní ká máa dáàgì wá sí ojú wọn ti fọ́. Ojú àwọn obìnrin ti fọ́. Ọpọlọ wọn ti jọba. Kí ni ká dáàgì wá sí òfin sí? Ibi ilẹ̀ ti máa gbọ́n sẹ́.